Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Lovers all over the world. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní orí ìkànnì wa wípé gbogbo tó bá ń lọ ni a kì í jẹ́ kí etí ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa kí etí yín di sí. Ìròyìn ló kàn wá lára. A dẹ̀ rí bí ikọ̀ àwọn òṣìṣẹ́ alóore bí wọ́n ṣe make a call nípa Alhaji Abbas Obesere ọmọ Rápálá. Láìpẹ́ yìí ni Papa PK First Obesere ni wọ́n àti àwọn band boys ni wọ́n lọ ṣeré ní ìlú Òkìtìpupa. Ibẹ̀ ni a ti gbọ́ information wípé àwọn jàǹdùkú, àwọn ọmọ ọ̀rá ìsà, àwọn ọmọ oríta, àwọn ọmọ bàbá tẹ ọmọlẹ̀ kó kọjá ni wọ́n dá wọn lọ́nà, ni wọ́n da orí stage wọn rú nígbà tí wọ́n ń ṣeré. A dẹ̀ rí pé nípa àwọn ìròyìn tó kàn wá lára tí Alhaji Abbas Obesere tí àwọn náà dẹ̀ confirm wípé wọ́n ba mọ́tò jẹ́, wọ́n já gold gbà, wọ́n gba owó, wọ́n gbé báàgì owó sálọ. Ní eléyìí tó jẹ́ pé owó yẹn kò fi ń ṣe owó kékeré. Tẹ́ bá wa farabalẹ̀, tẹ́ bá wa kálọ̀, ẹ máa gbọ́ iye tí owó yẹn jẹ́ lẹ́nu Alhaji Abbas Obesere ọmọ Rápálá. Wọ́n dárúkọ tó owó yẹn jẹ́, wọ́n dẹ̀ dárúkọ iye tí gold yẹn tó worth. So ọjọ́ wo la fẹ́ ṣe eléyìí dà ní Nàìjíríà? Nígbà tí àwọn ọkùnrin gidigba tán bá jáde nílé, tán fi family, tán fọmọ, tán fi ìyàwó lẹ́lẹ̀, tán travel káàkiri fún iṣẹ́ ajé, tẹ́yìn kan wá kan dúró níbì kan, tẹ́ni wípé gbogbo nǹkan tí wọ́n bá rí nídìí iṣẹ́ ajé tiwọn, òun lẹ́yìn ó máa fi tipá gbà lójúkorojú tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. And then Alhaji Abbas Obesere wọ́n dárúkọ, wọ́n mention pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí àwọn eléré láìmọye ìgbà nílùú Òkìtìpupa yìí náà. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Governor Ondo State. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ alága ìbílẹ̀ Òkìtìpupa tàwọn náà dá sí. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ nípa bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ lẹ́nu Alhaji Abbas Obesere ọmọ Rápálá gangan. Ká dẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ṣe gan ni. Bàbá mi ẹ̀kọ́ rẹ̀ sà. Bọ́dà mi bò ní. Àwọn àyíká burú. Àṣejàre. Gbogbo tá à ń gbọ́ ń pa àwọn èèyàn kálẹ̀ yìí ó ga gan-an. Ilé náà máa fi ṣàṣemọ̀. Wow. Wọ́n ti ṣiṣẹ́. Wow. Wọ́n ti ń ṣe ilé tí bọ́ wọn lọ́wọ́. Mo tiẹ̀ gbọ́ pé chairman local government yẹ pé ó ti gbogbo àwọn boys ẹ̀kọ́ wọ́n ti round wọn off. Wọ́n ti arrest gbogbo wọn, wọ́n ti transfer àwọn kúrò ní Òkìtìpupa, wọ́n ti transfer àwọn lọ sí Àkúrẹ́. Wọ́n ti wà ní Alágbàká police station, wọ́n ń pẹ́ lọ sí court. Wọ́n lè ti ní ìdí tí kìí sí pẹ̀lú wọn. Gómìnà lu wọn kan ti dá sí fún òun fi pálapàla ń lù. Because ìkọ́tà ń gbọ́ nípa gún ẹnìkan ní kinní kan náà boys ní. Wọ́n ṣe kan náà bọ́ ìsinmi ní ìṣe ìbọ̀ṣọ́ wọn, Ọlọ́run ò jẹ́ kan rí gbẹ̀mí kankan. Wọ́n gbé owó lọ, wọ́n dẹ̀ já góòlù ní, wọ́n dẹ̀ já àgó mi. Mo lè sọ fún wọn pé àlọ́ ní tí àpọ̀ ti mi. So wọ́n dẹ̀ tí wọ́n ká owó wọn lọ bí wọ́n ti iye tó ń pè fún wọn ká wọn lọ. Ìlọ ti ń ṣá. Ìdó kù wọn ká wọn lọ́wọ́. So wọ́n dẹ̀ ti arrest by insurance. Ó dà owó tó kù kan mú ní confidence station bẹ́ẹ̀ ni. Evidence ni bẹ́ẹ̀ ni sà. Kò sí nǹkan tó fún yẹn ṣe, wọ́n máa sí wọn dé gbégbé wọn. Ọjọ́ náà máa ṣẹ̀wọ̀n ilé náà máa kọ́ gbọ́n gbogbo àwọn eléré yẹn. Èyí tó bá jẹ́ gbọ́ owó lásán tó gbọ́ gbèsè lọ. Sidophobia. Àkọ́kọ́ dá dúró dáadáa pé ṣáyé òun fẹ́ bàjẹ́. Òun pa Abẹ́òkúta náà, èmi mú sí wọn rọ̀ lábẹ́òkúta. Èmi mú sí wọn tó máa ń fọ àwọn ọmọ òkè àgbo tó máa ń fojú àwọn olórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábẹ́òkúta yẹn. Orí tèmi náà ti dákẹ́. Bàbá ẹ ṣe máa lọ sí kíní, ẹ ṣe máa lọ sí kálẹ̀ náà. Sórí Òkìtìpupa ìrún ṣe bí tó kọ́ mọ̀ sí wa lẹ́sẹ̀. Ní ìtì àwọn tó bí àbújá lọ ṣe l'Òkìtìpupa rí àgbẹ̀ lọ bẹ̀rẹ̀ mìíràn sí wọn náà. But ọ̀nà ti bẹ́ẹ̀ fàyè fẹ́lẹ́ ń bẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọ̀pá ọmọ kan lẹ́yìn ìsàfẹ́jọ́ náà rí. Wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fún Sàṣínà Peters náà. Ayé fẹ́lẹ́ tí wọ́n ti lọ gbá ń kó náà ti bọ́dẹ̀ lórí kẹ̀kẹ́. Ṣé ti bọ̀ mọ́ àṣọ èmi ilẹ̀ máa fi ṣàṣemọ̀. Ó ti èmi náà fún ṣàṣemọ̀. Bọ̀mọ́ ẹ̀ṣá àwọn òkè báyìí sà. Olú ẹ̀ jẹ́ ni. Ìlú ẹ̀ dẹ̀ àwọn pàtàkì ló wá láti ìlú yẹn. Àwọn ọmọ ọ̀daràn kan tó máa ń sá láti àwọn òbí kan síbi kan. Wọ́n sá wá sí ìlú yẹn. Kó sí àwọn ọmọ ìlú rẹ̀ wọn ló ń da ọ̀pá. Wọ́n ṣiṣẹ́ burúkú yẹn, okay. Wọ́n fẹ́ wá ba orúkọ ìlú yẹn jẹ́ ni.
ọtí mi ò ní gbà fún wọn wọn àṣìṣàn mi ṣe ń bẹ sọ̀rọ̀ yìí o gbogbo nǹkan mi ni mo ní máa gbà lọ́wọ́ pátápátá tí ò ní kẹ́yọ̀ kan. eré náà lè kọ́ wọn lọ́gbọ́n sá. ǹlẹ̀ tí níwèé ní dáríjì wọn kẹ̀sì pé dáríjì wọn ni kọ́ máa lọ kọ́ máa wo ẹ̀wọ̀n báyìí lójú ayé mi. eré náà lè kọ́ wọn lọ́gbọ́n sá. lọ́ọ̀ sọ yìí. so báwo ni bọ́dì báyìí ẹ̀ ṣáà wá òkè. àdùkú I'm fine. ẹni tó ṣe léṣe yẹn ṣé ọ̀nà ti recuperate ṣá ṣó ti ń bẹ́tà. níbi ìṣe mi lè ṣe. ilé bọ̀bọ̀ tó bọ̀bọ̀ ọmọ àwọn band boys yìí. ká mọ́ wọn lọ́wọ́ tó kù ó wà police station. okay sir as evidence. ibi tó pín owó mi dé. so sir owó yẹn á tó bí èlò sir tó ń gbé lọ. owó yẹn under 25 million ni. under 25 million naira ni yes torí òde kan látún gbà débẹ̀. okay. sọmi ìdẹ kó owó yẹn dẹ̀ wà ní báàgì yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni gold mi tọ́lẹ̀ jáde rí bí under 45 million yẹn náà. under 25 lówó but gold mi kankan is 45 million naira aago owó mi under 25 náà ni. torí gold ni bẹ́ẹ̀ ni. bọ́tà ṣé wò ṣáà ṣe ọkọ fún yín sá ọkọ̀ jagun kan tó fẹ́ já ní oṣù kò yẹ kí wọ́n lè ṣí àbí wọ́n kọlù yín. wọn ò rí mi ṣe léṣe wọn rẹ́ẹ̀dì láti ṣe ọba mọ́tò náà jẹ but ọlọ́run mo escape pẹ̀lú mọ́tò yẹn. wọ́n ti ṣe bírẹ̀ ti pẹ́ nǹkan tó máa ń ṣe tiwọn nìyẹn but eléyìí sì ti bú wọn lọ́wọ́ wọ́n ti ṣiṣẹ́ lórí eléyìí ni. àṣìṣe ti bá wọn. eléyìí náà ló máa jáde gómìnà gangan ló pe ọba wọn nílùú yẹn. gbogbo tí mo sọ fún nǹkan gómìnà gangan ló pe ọba wọn nílùú yẹn pé òun ò fẹ́ owó rọ́bìsì tó ń ṣẹlẹ̀ nílùú yẹn pé kí náà ló ṣẹlẹ̀ sí mi. so nísìnyí wọ́n ti transfer kéèsì yẹn lọ gómìnà náà ló ní wọ́n transfer kéèsì yẹn kó kan bu ẹsẹ̀ àkúrẹ́. gómìnà ló ní kó transfer kéèsì ẹ̀ kúrò nínú Òkìtìpupa yẹn straight kó máa gbé wọn bọ̀ lákùrẹ́ ọ̀kẹ́ bí Àkúrẹ́ náà ní bẹ́ẹ̀ ni oní headquarter capital wọn. bẹ́ẹ̀ ni capital bẹ́ẹ̀ ni Ondo Àkúrẹ́. olóògùn ọlọ́run Andira Burusa. ayé kan ló wà láti bàbá owó ẹlẹ́nu kó o sọ láti bàbá ìwé ẹlẹ́nu kó o aládọ́jọ́ bí èmi máa kú rẹ̀ ṣèlú jẹ́ ọlọ́run ayé ìlú rẹ̀. mo ti gbòòṣà ńlá mo ti gbòòṣà ńlá aláyé fẹ́mi mo ti gbòòṣà ńlá mo ti gbòòṣà ńlá mo ti gbòòṣà ńlá nínú ẹ̀rọ ọ̀rọ̀ mi kò ní lè yé wọn kò tún lè yé wọn tó bá di ọ̀la. Fẹ́mi fẹ́mi àwọn ẹlẹ́kùnrọ̀ àwọn ti dáyọ̀ ẹ̀yin láwọn ti fún káyìlá ní alátọ́jọ́ bí àwọn ọba láti òjì ká sílẹ̀ ṣe Fẹ́mi ayé fẹ́ mọ bá a ṣe pàwọ́. Fẹ́mi ìdáná fọwọ́.
ti bàbá ìdáyọ̀ máa bá bọ̀ jọ. Ìràwọ̀ láti ojú kà sí. Ọ̀rọ̀ aládẹ́jọ́ bí mo kà jù. Mr. Brown máa wò lẹ̀ mọ́ra. Mr. Brown máa dá bọ̀ jọ. Ayé fẹ́ mọ̀ bá ṣe ń pa owó. Aláyé mi fẹ́ mi, òyìnbó gbọ́ nínú àfọwọ́dì. Ẹ jẹ́ bá ń sọ fún wọn, ẹ sọ fún wọn pé láti kékeré mi bó láwà. Ìdáláwà láti kékeré ní Bọ́láwà. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni a ti gbọ́ lẹ́nu Alhaji Abbas Obesere ọmọ Rápálá PK First. Ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ àlàyé tí Alhaji sọ, wọ́n láwọn ò lè dáríjì wọn, pé wọ́n gbọ́dọ̀ kọ́gbọ́n, wọ́n gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́, pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí Shina Peters rí, wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí Dr. Yinka Ayéfẹ́lẹ́ Joel, wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí, wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ sí Safejo Amama náà rí. So wípé wọ́n gbọ́dọ̀ fi tàwọn, wọ́n gbọ́dọ̀ fi ṣe àríkọ́gbọ́n, so that àwọn míì tó bá tún gang up, tó bá tún lérò pé irú iṣẹ́, irú ìwà táwọn tó fẹ́ máa bù láwùjọ nìyẹn, wọ́n á lè fi yẹn ṣàríkọ́gbọ́n. Kọ́lọ́hun ṣàánú wa, kọ́lọ́hun má jẹ́ kéèyàn ráàrín fẹsẹ̀ sí, kọ́lọ́hun má dẹ̀ jẹ́ kéèyàn bí ọmọ tí ó bá yàn lórúkọ, tí ó bá yàn lójú jẹ́. Eléyìí tún jẹ́ ẹ̀kọ́ kan fún àwọn tí ó jẹ́ wípé iṣẹ́ jàǹdùkú, èṣù ó ti dì sí wọn láyà. Eléyìí á tún jẹ́ àríkọ́gbọ́n, á jẹ́ ìṣítí fún gbogbo àwọn tó bá ń hùwà bẹ́ẹ̀. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment. Gbogbo tó ń ṣẹlẹ̀ throughout the world náà ni a máa mú jẹ́ kí àwọn tó ń jẹ́ viewers wa kán mọ̀ lórí YouTube channel wa. So ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share. So I really appreciate supporting you so far. So we love you all. Thanks for watching.